kọ́rọ̀ mi tọpẹ́ torí pé ogun ni àkàbà ògo. Àwọn ogun kan wà téèyàn kì í lè ṣàlàyé ṣùgbọ́n tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ìyá fa lọ́lọ́run lọ́wọ́. Ṣé táwọn ogun ìránṣẹ́ Ọlọ́run ni? Ṣé táwọn ogun ẹlòmíì téèyàn tí ẹ mọ̀? Bọ́lá dẹ̀ ṣe dẹ́ mi lèmi ṣe ń wà. Mi ò sọ pé mo pé but mi ò kí ń wo àṣìṣe yẹn. So that's why as time goes on mo máa advice àwọn èèyàn tó bá pè kíní ní blue tó bá mọ̀ pé kò ṣe ìwọ náà sọ tiẹ̀ torí tí ó bá pọ̀ jù tó dákẹ́ wọ́n á sọ̀rọ̀ dòótọ́ wàá jẹ̀bi wọ́n á ní kò sọ nǹkan kan. So that's why òun jábúrò kò sí nǹkan tí mo kì í sọ fún un tí nǹkan bá bà mí lọ́kàn jẹ́ bọ́ mi kì í sọ pé journalist ó yẹ bá mi kọ nǹkan burúkú journalist. Ìgbà tí wọ́n kọ́ àwọn tó mú yẹn kí ló ń promise wọn wọ́n promise pé ṣáàkàn pé mo pẹ́lú ní àkànpọ̀ sórí Facebook yẹn ni hello èmi náà ní nǹkan tí mo fẹ́ sọ. Ìgbà tí mo lọ ọ̀dọ̀ ẹ̀ ó tọwọ́ bọ̀ mí lábẹ́ èmi náà ní nǹkan tí mo fẹ́ sọ. Ẹnìkan ní mo fún un ní ìfàsẹ́ nígbà tí màá rèpù ẹgbọ́n ẹ kí ni sáìsì ara mi ìbọn ni ẹbẹ̀ ládùúrú èèyàn tó wà mẹ́ẹ̀ báwo náà ṣe máa fún ẹ ní ìfàsẹ́. ó ṣe wà jẹ táìmù ló wá jáde. àdẹ̀wà rójú ẹ̀ ṣé o ṣe gbójú síta ṣe mọ̀ pé ẹni tó ti promise in 20,000 40,000 200,000 wọn kàn ní kó pè wọlé ni. So àwọn tó bá wá gbọ́ ẹ̀ wá ní ṣe ń gbọ́ ṣe ti ń gbọ́ ojú ẹni yẹn dà. Ohun tó dẹ̀ ṣe ṣòro tún ṣe tí àwọn pípù yìí ṣe ń ṣe tó ń ṣe ni pé Yorùbá ló fi ń sọ̀rọ̀ tó bá gbé wọn lọlé ẹjọ́ nílùú òyìnbó àdúrà ẹjọ́ tó ti rò for 1 year tó fi ń gbógun tì ẹ́ yẹn adájọ́ máa ní kó wá interpreter wọ́n ṣe máa interpret gbogbo ọ̀rọ̀ Yorùbá yẹn sí English máa dúró owó tí yẹn máa jẹ́. So téèyàn bá lè mójú kúrò lára ogun tó ń gbé tù pẹ̀lú ọ̀rọ̀ ẹnu àti àràbù àti oríṣiríṣi tó bá yá afẹ́fẹ́ lọ lórí ẹ̀ téèyàn bá wà lórí ọ̀rọ̀ èèyàn kan fún dídí ọdún 5 tẹ́nìyàn bá ń ṣàjẹ́ ajẹ́bó ti yàwó ẹ̀rọ nǹkan ti ṣe. So ẹni tí nǹkan ti ṣe kò sí bẹ́ẹ̀ ṣe máa sọ fún kó dákẹ́ bí kò ṣe kẹ́tọ́ máa fàdúrà ràn lọ́wọ́. So tí màá ti mọ oríṣiríṣi àwọn èèyàn ńláńlá náà tó ń larú ẹ̀ kọjá mọ yá wọn tèmi. So àwọn kan mìíràn ti máa jẹ́ pé ìgbà yẹn ti bá wo báyìí máa kàn àgbà máa yẹra mi ò pé àlẹ́ mi ṣèbẹ́ ni ẹ náà ló sọ pé nínú ilé mi of course àìmọye àwọn ọmọ tí mo adopt mo lè send video ẹ̀sìn tó yẹn àwọn ọmọ mi wọ́n ti ṣe tán sìn wọ́n ti serve àwọn kan serve ìjọba táwọn kan jí délé mi tán wá bẹ́ẹ̀rí fún mi omi kan yọ lójú mi ò mọ̀ yá mi mọ̀ bàbá wọn náà àná Ọlọ́run ràn mí lọ́wọ́ láti jẹ́ kán ṣe tán yunifásitì àwọn míì mọ̀ àwọn míì ò mọ̀ so gbogbo nǹkan láyé gbogbo ayé kọ́ ló máa mọ oore fún yàn. Ẹnìkan ní kí ló dé tí mo fi lọ sí Ramadan lecture mo ní kẹ́ni yẹn sọ fún mi irú ẹ̀sìn tí Ọlọ́run ọba ń ṣe irú ẹ̀sìn wo